wa kú àsìkò yìí lórí ètò wa àwùjọ wa bó ṣe lọ gbogbo bó ṣe lọ pátápátá ní ojúde ọba òun là á máa mú wá fún yín lórí ìkànnì tàwa yìí. Ṣé ẹ rí mọ̀ wípé Yorùbá Yorùbá wa a mọ̀ ju nǹkan tá à ń ṣe yìí lọ. Tẹ́ bá ti gbọ́ àwọn ènìyàn tó yẹ kó wà nínú àlàáfíà ìsinmi ọkàn àwa ló ń jẹ́ bẹ́ẹ̀. Tó bá ti dọ̀rọ̀ ní patí dé kò sí nǹkan àgbọ̀ pamọ́ òun lẹ ti ń wò yẹn o. Ogun ti fẹ́ kó wa tán báyìí ogun ti ń wọ̀ lúbọ̀ o. Ṣùgbọ́n ní patí yẹn ká má lọ ogun àwọn Yorùbá àdéjì patí wa káwọn tètè máa gbáradì pé ká lè yọ lọ́wọ́ àwọn Fúlàní o. Ogun ní tẹ̀lé kó wa o. Very beautiful event. Ṣáájú máa ṣàmọ̀dún. Bóyá Farouk ṣe kìíní ẹ̀ fún wa. Bóyá Farouk owó sẹ́ni ìjàmbá mú. Owó